Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣètò ìrànwọ́ owó fáwọn èèyàn tó tó 2,000 nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè, ẹni tí kọmíṣánná fún alájẹsẹ́kù àti ìgbàgbárawọni Ọ̀nàrẹ́bù Báyọ̀ Ògúngbàngbé ṣojú fún, ṣàlàyé wípé ètò ìrànwọ́ owó tó tó 50,000 fáwọn olókoòwò kéékèèké eléyìí tíjọba tó wà lóde nípínlẹ̀ Ọ̀ṣun ṣe àgbékalẹ̀ rẹ̀ ti ṣe àfikún èèyàn tó tó 2,000 tí wọ́n jàǹfààní ìrànwọ́ owó náà. Gẹ́gẹ́ bí Ọmọọba Adébáyọ̀ Ògúngbàngbé ṣe sọ, ètò yìí kìí ṣe pé kí wọ́n gba owó náà lásán, ṣùgbọ́n ó jẹ́ ẹ̀rí ìdánilójú pé ìṣèjọba Adémọ́lá Adélékè dá lórí ìdàgbàsókè àti kí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí lè rú gọ́gọ́ kí gbogbo èèyàn sì lè jàǹfààní rẹ̀. Ó fi kún pé ètò yìí kìí ṣàkọ́kọ́ irú rẹ̀. Eléyìí kìí ṣe àkọ́kọ́ irú ẹ̀. Tí o bá fọkàn bá lọ ní oṣù tó kọjá ni gómìnà fọwọ́ sí pé kí á fún àwọn èèyàn ká ró wọn lágbára. A ní kí àwọn èèyàn wá gba fọ́ọ̀mù nílé iṣẹ́ wa, ọ̀fẹ́ sì ni fọ́ọ̀mù yìí. Nínú àwọn tó gba fọ́ọ̀mù, a rí àwọn tó gba fọ́ọ̀mù jẹ́ ó lé díẹ̀ ní 7,000. Nínú 7,000 yẹn, a kọ́kọ́ mú 2,000 lákọ̀ọ́kọ́ nínú oṣù tó kọjá tí gómìnà fún wọn ní ẹ̀rọ POS. Wọ́n rẹ́gísítà wọn pẹ̀lú Corporate Affairs Commission fún business registration. Wọ́n ti fún wọn ní owó kéékèèké láti bẹ̀rẹ̀ okòwò yìí. Nígbà tí a parí ìyẹn, ní gómìnà tún ní nínú àwọn tó kù tí wọ́n ti gba fọ́ọ̀mù pé ká tún mú 2,000 nínú wọn. 2,000 nínú wọn la mú dé ní báyìí tí a tún fún ní 50,000 50,000 naira ẹnì kọ̀ọ̀kan láti fi kún okòwò wọn, láti fi kún ọrọ̀ ajé wọn, láti jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó máa tẹ̀síwájú, láti lè jẹ́ kí ẹkọ́nọ́mì ìpínlẹ̀ Ọ̀ṣun kó tún gbòòrò sí. Ọ̀nàrẹ́bù Dúrótoyè, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Síkómọlẹ̀ náà ṣàlàyé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń ṣe takuntakun láti máradẹ tolórí tẹlẹ̀mù nílẹ̀ yìí. Ó sì sọ wípé kí gbogbo àwọn tí wọ́n jàǹfààní ètò owó náà kí wọ́n lò ó lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sọ, àwọn tí wọ́n jẹ àǹfààní owó ọ̀hún fi ìdùnnú wọn hàn síjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. A máa dá papọ̀ mọ́ owó ọjà wa. Owó ọjà wa la máa dá papọ̀. Kọjá wa tún lè máa gbé pẹ́ẹ́lí sí. A ṣàdúrà fún gbogbo àwọn tó tiẹ̀ ṣe agbátẹrù ètò yìí gan pátápátá. Wọn ò ní ṣaláìní. Ẹ ṣe o. Àwọn tó fún lówó inú wa ń dùn. Because níbi owó tó ń fa ìdí yẹn máa fi ṣe nǹkan bí èèyàn fi kúlò oko òwò èèyàn kò ní rún láéláé. Àwọn ṣe àdúpẹ́ o, àdúpẹ́ lọ́dọ̀ kọmíṣánná wa, àdúpẹ́ gómìnà wa, Ọlọ́run máa bùkún wọn. Ilé kalẹ̀ yìí kò tó dáa ni, tó dẹ̀ tó dáa, tó dẹ̀ ní ọmúnú wa dùn, ọmúnú wa ìbá dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ lọ́nà ọmọ fún sákò rẹ̀. Ọlọ́run ní fi ilẹ̀ ìràwọ̀ rẹ̀ tí ń tà lọ́sàn-án kò ní bọ́ọ̀kù láéláé. Ọ̀nàrẹ́bù Ògúngbàngbé wá gba àwọn tí wọ́n jàǹfààní ètò yìí níyànjú pé gbogbo ohun tí gómìnà fẹ́ kí wọ́n fi owó náà ṣe, òun ni kí wọ́n fi ṣe, kí wọ́n má fi ṣe fàájì bíi tí wù kó mọ, wípé téèyàn bá ní okòwò kékeré tí wọ́n bá tún fi 50,000 ìkún, yóò tún jẹ́ kí okòwò ọ̀hún kó gbòòrò sí i. Ó fi kún pé òun gan ni àfojúsùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò yìí, láì ní máa rọ̀gbọ̀kúlé ìjọba tàbí kí wọ́n máa yáwó eléèlé. Ìròyìn yàjóyàjó ló ń dé sétí gbọ̀nyín láti iléeṣẹ́ Jígí Alára, ẹ̀ka ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun. Ọmọ́wùnmí Àbíóyè Bámigbéṣẹ́ lórúkọ tèmi. Ẹ máa yáṣẹ́ o.